pé bá ṣe wà ń káàkiri yẹn kálọ̀kọ́ láwa láti dé kálọ̀kọ́ láwa kó láwa ìta ń gbé bọ̀ à ń gbé kitabu wa sunna bọ̀ ìta ń gbé bọ̀ látọ̀hún alkitabu wa sunna ṣùgbọ́n ká ta débi báyìí ìpínjà lánìí láwọn ilé ẹ̀kọ́ mi tó kí mọ́ tàbá náà kitabu wa sunna àwọn mọ̀dájú máa tó pé tó wọ́n nígbàgbọ́ nù Súfí wọ́n nígbàgbọ́ nù sàrátù fàájú wọ́n gbọ́ kí ní kankan kódà kì í jẹ́ kó bóyá ń ta dojúkọ ta fèsì gidi gan alálùláwà káwọ kílásì nìsín kákọ́ ma ní ẹ̀kọ́ kitabu wa sunna ìtí súnà wí ní àwọn tí ń ní ilé ẹ̀kọ́ nígbà míì tí wọ́n bá nífẹ̀ẹ́ sí ń ta akọ́ mọ́ yẹn ẹ̀ ń jáde tánu kílásì wọn lọ sí rọ́dọ̀ yìí wọ́n ó sì rọ́dọ̀ fún tẹ̀sán fáwọn ọmọ wọ́n lè sọ pé ẹ má gbàǹtí àwọn yẹn o nílé ẹ̀kọ́ láwọn ilé ẹ̀kọ́ tàti kọ́ ọmọ tàti kọ́ ọmọ lẹ́kọ̀ọ́